gbogbo ayé rò bóyá oògùn ni wọn sì mọ̀ pé okú ẹ̀ ló jẹ́ kí n nífẹ̀ẹ́ sí i. Òótọ́ kì í ṣe tó yẹ kó máa rí mọ́ mi fọ̀gánáìzà. Àmọ́ àti ṣeun mi ò lè foko bọ̀bọ́ ìṣeré. Mo ti ẹ̀rù títí àbí kí ni kó stop iṣẹ́ tó ń ṣe kó máa ṣe driver fún mi ni. Àmọ́ ní kinní kan pride ni. Ó ní pride débi pé ọjọ́ tèmi àti ẹjọ́ máa lájọṣepọ̀ àbí kí kókó bẹ̀rẹ̀ láti ibi tá a ṣe pàdé. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀nutọ́ reality show. Ìtàn yìí kì í ṣe ìtàn mi fún àǹfààní ìwọ tó bá wò mí fún ìgbà àkọ́kọ́. Ẹ̀yin tẹ̀sí máa ń béèrè pé ṣé mo lọ́mọ ní comment section. Ẹ stop question yẹn. If you want to say anything, direct it to me, not my child and not my children. Mi ò fẹ́ àwọn ọmọ mi wá ṣe content bí. Ṣé ti rí mi kí n máa sọ̀rọ̀ kí n dárúkọ àwọn ọmọ mi? Mo fọlọ́run ọba bẹ̀ yín. After this one, tí n bá tó rí comment bẹ́ẹ̀ yẹn, ọdún náà mo máa ń block yín ni àfi tí n bá rí. Ìwọ tó o bá ti sọ pé ṣé mo lọ́mọ, mo máa ń block yín directing. If there is one thing I will not take from you, is you mentioning my children under the comment section. Ní fọwọ́ wa gbọ́mọ sí o. Gbogbo abiyamọ ayé ní fọwọ́ wa gbọ́mọ sí o. Ìtàn yìí kì í ṣe tàn mí. Wọ́n sọ fún mi, mo ní wá sọ fún yín ní kẹ́ ẹ fi ṣèlérí ayé. Arábìnrin ló sọ fún mi pé òun pàdé fọ̀gánáìsà tó máa bá òun fẹ́ táyà òun tó ń bá ń lọ síbi iṣẹ́. Ó ní àǹtí ṣeun báńkà ni mí. Ó ní òun ṣiṣẹ́ ní báǹkì fún odidi ọdún 8 kóun tó ríṣẹ́ sí insurance company tó ń dẹ̀wà ń bẹ̀ dọjọ́ tèmi. Ó ní gbogbo ayé ló ń béèrè wípé ta ni bàbá àwọn ọmọ òun méjèèjì. Òun ò sọ fẹ́nikẹ́ni nítorí pé kò ṣeé sọ sétí. Gbogbo ìgbà ló ní sọ fún bọ̀bọ́ yìí pé kó stop iṣẹ́ tó ń ṣe. Kódà òun ò jẹ́ kó mọ̀ fún pé bọ̀bọ́ yìí ló ní ọmọ méjèèjì tó wà lọ́wọ́ òun. Òun jẹ́ kó yẹ pọ́kọ òun wà labroad. Bóun kàn fi ń pass time ni. Òun wá sọ fún pé bí a kó máa ṣe driver pé òun á máa sanwó gidi fún un. Ọmọkùnrin sọ pé rárá. Mo sọ fún yín pé ọmọkùnrin yìí ní pride, ó ní ìgbéraga gan. Gbogbo mo ṣe ń sọ fún un, ó ní rárá. Ó níbi tó ń wá yìí, ó ló tẹ́ òun lọ́rùn. Èmi náà sì sọ kankan mọ́ lórí ẹ̀. Tí n bá ti ń lọ ibi iṣẹ́, ìgbà míì èmi máa ń drive ara mi. Ìgbà míì máa gbé Uber. Tí n bá ti drive, máa ń like kí n máa gauge táyà mi tí n bá ti dé ọ̀dọ̀ ẹ̀. Torí mi ò fẹ́ nígbà tí wọ́n wí pé mo dẹ̀ máa gbà tó yá mo bẹ̀rẹ̀ sí sọ fún ẹ bá mi wọ̀n táyà yẹn, ṣé táyà yẹn wà okay, ṣé ó ṣe kíní kan á dẹ̀ gbogbo táyà yẹn wò. Ó tiẹ̀ ní ọjọ́ kan tí pé mi ò dé táyà kan wọn ò dé dáadáa. Tó ní bó kíní yìí ó ti fẹ́ tú o pé ẹ máa yà àwọn mọ́tò yìí wò láti gbà yẹn báyìí tí má ti kúrò nílé. Torí ọ̀dọ̀ ò jìnnà sí side ilé mi. Tí má ti kúrò nílé tí má ti lọ báyìí, mo máa dúró síbẹ̀. A bá mi yẹ àwọn omi mọ́tò mi wò, a yẹ gbogbo ẹ̀ wò, a yẹ táyà yẹn wò. A ní ó wà òkè mà, ẹ máa lọ. Màá ní òkè ó ṣe, bàbá tèmi lọ. Mo máa ń fún un lówó. Bẹ́ẹ̀ gbà tó yá. Mo sọ fún un pé mo fẹ́ service mọ́tò mi. Òun ló tiẹ̀ sọ pé bọ́ọ̀lẹ̀ service mọ́tò yín gbẹ̀yìn, mo ló ti pẹ́. Mo ní ṣó máa bẹ̀rù pé ṣó náà tó lè bá mi service. Ó lóun ní mẹkáníìkì kan. Ó wá sọ fún un. Mẹkáníìkì wá náà wà fún pé òun ò dé nọ́mbà mi lọ́wọ́. Mo bá fún mẹkáníìkì nọ́mbà mi. Mo lè fún wọn nọ́mbà mi. Má fún mẹkáníìkì nọ́mbà mi. Tó bá ti dé, mú un wá kẹjọ wá. Ó ní okay, no problem. Ó dẹ̀ jẹ́ ńjọ́ náà. Mẹkáníìkì náà dé. Ó dúró ti mẹkáníìkì tó fi parí iṣẹ́. Ìgbà tí mẹkáníìkì yẹn ṣe tán, òun ni mo fún ní key torí mo ti trust ẹ̀. So that wọ́n á lè test mọ́tò yẹn bó ṣe service ẹ̀ lọ. Wọ́n test ẹ̀ lọ padà dé. Olúwa okay. Ó ní àmọ́ wáyà táyà ẹ̀yìn yẹn pé táyà yẹn pé bí a mo fi gún nǹkan ni pé wọ́n ń yọ́jò. Okay. Mo ní kó gbé lọ ṣọ́ọ̀bù yẹn kó lọ ṣe kó bá mi dá padà. Ó gbé lọ, ó dá padà fún mi. Ìgbà tó máa dá mọ́tò mi padà, òun nìkan ló dá wá. Àǹtí ṣeun. Mo dẹ̀ ní mo ní kó wọlé náà pé kí n fún un ní kó mú nǹkan. Mo wá wọlé. Mo ṣáà fún un ní oúnjẹ. Mo gbé sínú take away, mo fi mí rà lórí. Ó ní mo ṣe o. Àmọ́ níbo ló ń gbé?
ó ní Ṣàngó ní ilé tóun gbà Ṣàngó Ọ̀tà wá sí island ó ní island nìyẹn pé àwọn mọ́tò Ṣàngó Ọ̀tà yìí náà fẹ́ san fún organizer oníṣòwò island ibà lóhun ti ń ṣiṣẹ́ bò ó máa ń lọlé ní Ṣàngó Ọ̀tà oníṣòwò níyàwó àtọmọ síbẹ̀ ni ó ní àǹtí mi tí màá rí bọ́ọ̀lù wá ń sùn ó ní inú ibi tí òun ti máa ń ṣiṣẹ́ yẹn pé inú bẹ̀ yẹn pé àwọn olóúnjẹ kan wà bẹ́ẹ̀ pé àwọn ibì kan bẹ̀ táwọn kan tó máa ń kẹ́rù sí ibẹ̀ ló máa ń sùn wáò ibẹ̀ ló máa ń sùn ó ní yẹn kí ló tó tiẹ̀ bó tiẹ̀ ṣe room serve kó gba sítòsí rẹ̀ ó ní ẹ wo bó tiẹ̀ ṣe kókó lọ sí àwọn sáìdì etí ọ̀sà àwọn ilé kan tó ń kọ́ síbẹ̀ ó ní ẹ wo àwọn máa manage ń bẹ̀ fúngbà díẹ̀ náà ni pé òun ní dream ok o òun náà dẹ́gbùn jẹ fún olólò ó ní ìgbà mi tójú bá rọ̀ báyìí ọ̀dọ̀ ọ̀bọ̀n yẹn lọkùnrin máa lọ pé gbogbo ìdẹ́ máa wà nínú òjò bójú ṣe ń rọ̀ yìí ilé ibi tó ní òun máa ń kẹ́rù sí tí ẹ̀kọ́ bá tiẹ̀ lọ gé ń bẹ̀ nǹkan àbí òun sọ àwọn àtúntò àtúntò fún mi pé ó ti ń sùn bẹ́ẹ̀ kóun tó pàdé kí wàá ní títí tòun níbẹ̀ ó ló máa gbọ́ òun sábà máa gbẹ́mí òun kó ń bẹ jàre pé kí ni tòun níbẹ̀ pé kinní kan ó ní wá àdìjọ́ kan òun wá pé àmì òun ṣàṣe bóun ṣe pé ní ẹ pé hello pé ṣé bójú ṣe fẹ́ ojú ṣe sùn náà síbẹ̀ náà ló máa sùn ó sọ pé àǹtí ibẹ̀ ló máa sùn ó lè wọ́n sọ pé kó dúró pé òun máa pìkẹ̀ pé kó má sùn bẹ́ẹ̀ kó máa pìkẹ̀ ìgbà tó ń dọ̀ lọ pìkẹ̀ òní security house òun yìí kó máa sùn bẹ́ẹ̀ àwọn ní security o bọ̀ kó máa sùn pẹ̀lú security yẹn wọ́n ti bá security yẹn sọ̀rọ̀ kó n tó lọ security yẹn dẹ́gbà ó dẹ̀ sùn pé òun náà níyàwó ó dẹ̀ sùn ó dẹ̀ fún ní bẹ́ẹ̀dì bí bẹ́ẹ̀dì student bed yẹn òun gbé fún ibẹ̀ ló ń sùn tó bá ti ṣe tán níbi iṣẹ́ àwa síbẹ̀ tó ń bá dáná òun agbóúnjẹ fún ó ní gbogbo táàmù yìí òun náà tóun fẹ́ tó kọ́ àwọn ìṣèjọba máa ń lọ sí ọ̀dọ̀ ẹ̀ ọ̀yẹ́ tóun fẹ́ olóyún yẹn tó ṣe ó fún un ní ó bírèkì heart òun ó lọ fóònù mi lóyún bla 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 ó lóun ṣàtún ronú ó láti ṣe òun wá àjọjọ́ kan ó lóun ti wà nílé ó lóun ti mutí ó lóun ṣe àwòrán tó sọ pé àǹtí ó ní pé kí ló tó ní mo ti kẹ̀jẹ̀ kù tipẹ́tipẹ́ pé kí ló ṣe yín pé ẹ sẹ́ǹdì kan sóun ní orí WhatsApp kò jẹ́ yé òun lòún fi ń bọ̀ wọ́n ní mo sẹ́ǹdì kan sí ẹ̀ ó ní yẹn gbà tó máa gbé voice note jáde voice note ti èpè tóun ṣẹ́ sí boyfriend òun pé you see you break my heart ó fún yàn ló tóun ṣe pé tóun sọ yẹn àṣé bọ̀bọ̀ yìí ni òun sẹ́ǹdì ẹ̀ sọ ní pé kó má bínú bóun ṣe mistake send message ni ó wá ní ẹ ṣe mistake send message àti ṣé nǹkan tóun ro ṣá ẹ má ronú ọkùnrin ò náà kúrí tó gbogbo level yẹn ọlọ́run ti kẹ́yìn síbẹ̀ ní gbẹ́dúró gbogbo léyìí ọlọ́run máa àwọn ọkùnrin tó mọ yìí ọlọ́run máa jẹ́ kẹ́ pàdé ẹ̀ kíni kò wá ní wò pé kò lè understand pé kò lè yé wọ́n ní pé ó yé òun pé ẹ má bínú pé ẹ má sunkún mọ́ ló ṣáà pẹ́ẹ́tì òun gbóhùn súnmọ́ra ó ní bí tó ṣe ń pẹ́ẹ́tì òun pé àǹtí ẹ má sunkún mọ́ òun kọ́ ni pé kó jò nítorí ọlọ́run kó ṣáà help òun kó gbé òun kó help òun dìde ó ní òun wá help òun wá dìde òun wá súnmọ́ ó ní wọn tó máa súnmọ́ báyìí ó ní bóun ṣe bì nìyẹn bọ̀bọ́ yìí bá bẹ̀rẹ̀ sí kó èbì yẹn gbogbo táàmù yìí òun mọ̀ nǹkan kan pé òun mọ̀ pé òun bì but òun ò ní agbára láti ṣe nǹkan tó bóun ṣe ti bì èbì yẹn wọ́n kàn mú òun ni ó mú òun lọ síbi ẹgbẹ́ kan ó ṣàfihàn síbẹ̀ ó wá ṣàgbéhùn dúró ó gbé oṣù iṣẹ́ àyẹn oníkóhùn jókòó ṣàjókòó ó kílẹ̀ gbogbo ìbí yẹn bó ṣe kílẹ̀ gbogbo ìbí yẹn aṣọ tó wà lórùn òun ó mú òun mú aṣọ kan ó fi nù ún ó ṣàpín yẹn oníkóhùn pẹ̀lẹ̀ òun ṣàṣùrí iṣẹ́ àyẹn bàbá yẹn ṣàjókòó sí ibẹ̀ yẹn ojú sí òun gbà tílẹ̀ máa mọ́ nídàájú tó máa jí báyìí òun kò rí pé oríṣẹ́ àdùnsùn òun kò jí ni pé Razaki ìbàdàn oṣù mọ́jú ni sọ pé yẹn pé alẹ́ àná yẹn gbà tó fẹ́ máa bọ́ síta ẹ̀jẹ̀ tí mú ọtí sómi fẹ́ kẹ́ ló stade máa wọ́n ní òun á rí i pé ṣé kò ń bí lánàá ní ẹbí náà jọ nítorí ló má bínú oníbo ìṣèbẹ̀rẹ̀ ṣe sunkún ni wọ́n ní ẹ pé mrs tẹ̀sẹ̀ sẹ́ǹsì mi náà onímọ̀ ní kí wọ́n bá yín kí wọ́n bèrè pé kí ni mo ṣe fún tẹ́fí ṣe pé fún mi mo á rí wípé èmi kọ́ lẹ̀ ń ṣe fún ẹ wò tó kùnrin kan bá bírèkì àti yín ẹ máa fẹ́ lómi ìnìyẹn fi yẹn lẹ̀ kí ni kò ó ṣàbọ̀n sọ̀rọ̀ pàtójú wọn la pé nǹkan tẹ́sí lẹ́kẹ́ wá bọ́sì tàkì lọ́mọ ṣe ń kọ́ bẹ́ẹ̀ àwọn tẹ̀ ń fún ní sálárì security yín wọ́n máa wò pé ṣé ọ̀gá wọn ló ń ṣe báyìí pé irú kọ́ bẹ́ẹ̀ yẹn pé kò dáa tí nǹkan bá ti ṣe yín bẹ́ẹ̀ yẹn ẹ máa pa mọ́ra díẹ̀ pé òdó náà kò easy but ẹ máa ó ní ó ṣàṣọ bẹ́ẹ̀ yẹn wọn náà bá ní ó ṣe ní bó ṣe lọ lọ́rọ̀ tó bá wọn sọ yẹn ó ṣàwà lọ́kàn àwọn
ó wà lọ́kàn àwọn oníjọ́ kan báwọn ṣe pè ní ẹ̀ pé Razak ṣó ní girlfriend wọ́n á ní òun náà mọ̀kọ́ táwọn jọ ń fẹ́ ra àwọn o pé ọmọ yẹn ò pé Ìbàdàn ló wà o pé ẹ̀kọ́ kan ó máa wá sọ́dọ̀ òun ní Ṣàngó ẹni mẹ́tàlélẹ́ ó béèrè owó kan lọ́wọ́ òun ò rí fún ó ti change wá sóhun ó ní but òun ní wọ́n á ní òkè ṣó lè ṣe é fọkàn fún mi òun wá ní kí ni jẹ́ kí mi àti ẹ̀ kájọ máa rò pé má gbọ́ o tí má sì ní ìdìbàlòpọ̀ máa sọ fún ẹ you give it to me I'm going to take care of you but kò sí ìfẹ́ láàrin wa o so you just stay on your own wọ́n wá sọ pé kò sí problem wọ́n á ní má torí pé ipò tó rí mi pé mo lówó àbí ọkàn o if you are not interested no problem o wọ́n á ní kò sí wàhálà pé òun náà láìkì yín ó ní báwọn ṣe bẹ̀rẹ̀ nìyẹn ó lòun tó ṣẹ̀ fún alára wọn oníjọ́ yẹn táwọn máa bẹ̀rẹ̀ bá òun mú ọtí nígbà tó mú ọtí táwọn wọlé òun sọ pé ó ní pé náà mi lè bá yín ní kankan papọ̀ òun ní pé kí ló dé ó ní ẹ ti mú ọtí òbí ògbọ́n ní ṣe ń fọtí so ẹ fojú lásán fẹ́ bóun láǹkan oníkan that means pé kò ń ṣe pé bóyá ẹ láìkì òun níwọ̀nba ẹ kàn fẹ́ bọ́ ó ní wọn ní pé so do you expect me to do it with you with clear eyes ó lóun kọ́ ni ó dìde kó máa lọ ó ló dé dìde ó dẹ̀ lọ àtìgbà yẹn báyìí òun kàn bóun ni òun ò kì í bá sọ̀rọ̀ kan mọ́ ìgbà tó ń bá sọ̀rọ̀ kankan mọ́ ọjọ́ kan tó wá dé lálẹ́jọ́ yẹn wọ́n bẹ̀rẹ̀ security pé bọ̀bọ̀ tó ń sùn pẹ̀lú ẹ̀ ń kọ́ wá ní kó wá sún níbà ẹ̀ mọ́ o láti gbà báyìí kó wá sún níbà ẹ̀ mọ́ ó lóun wá pè nígbà tó dé wá ní ó gbọ́ ò wá sún bẹ̀ ẹ̀ mọ́ ó lọ́wọ́ ní pé náà gbàtẹ́ ní kò máa lọ òun ò dẹ̀ fẹ́ nǹkan tẹ́ máa rí òun tẹ́ máa embarrass òun wọ́n á ní ó máa ní ìgbéraga gan o ok má bínú ṣé kò tí mo sọ́njọ́ yẹn má bínú ní ok ẹ̀yin náà má bínú wọ́n bá wọn ṣe sọ̀rọ̀ òun kò ta kárí okó ẹ̀ ni àwọn rí pókó ẹ̀yẹn tóbi nínú aṣọ àwọn ní Razak kí ni ẹ̀ ó ní ọkùnrin ni mí ọkùnrin ní òun bá mi sọ̀rọ̀ kó ẹ̀jẹ̀ ń dìde òde lọ́kùnrin ni ọkùnrin ni mí ẹ ti fọkàn mi sí tẹ́tẹ̀lẹ̀ ṣe mọ̀ ẹ ti fọkàn mi sí so mo ti èmi gán ti yé tara mi àwọn á ní okay let's go upstairs wọ́n ṣe wá lọ sókè àwọn lọ sókè lọ́sàn-án ni o àwọn lọ sókè àwọn ní ìbálòpọ̀ ọlọ́mọ yìí good ọní tó ọmọkùnrin ọní tó ọmọkùnrin good ọlọ́mọkùnrin good wọn náà wọn sọ fún pé táwọn ṣe ní àjọṣepọ̀ yẹn pé òun pé petrol òun ní ààrẹ wa ni àwọn bẹ́ẹ̀ àwọn petrol tó máa ń lò ní tó bá ti ń bọ̀ wàá wẹ̀ dà tó bá dé ìgbà yìí wàá wẹ̀ wàá lò ó lọ ọ̀nàṣẹ́gbà yẹn tó bá ti ní tó táwọn bá ti ní táwọn bá ti pè pé hello ilé ṣọmọ aráyè wọn ní kí lẹ́gùn mi ṣe tún fàárọ̀ tí ó fàárọ̀ jù àwọn ní kó wá báwọn tó bá ti dé bá ó máa wẹ̀ tó bá ti wẹ̀ tán á lò ó lọ gbogbo torí táwọn kọjá ti pè yẹn irun wà ní okó ẹ̀ àwọn nínú wọn máa shave náà ó máa ti shave alòró náà yẹn á wá ó ní nígbà tó ń bá táwọn bá nídìí táyà gan ó ti bẹ̀rẹ̀ sí change aṣọ ẹ̀ tí neat á ṣe gbogbo ẹ̀ àwọn abẹ́rẹ́ nígbà tó yá àwọn sọ fún pé àwọn ti pàdé ọmọkùnrin kan pòkó sára Nàìjíríà ó dẹ̀ ní kò sí wàhálà nígbà bá sọ fún náà kò ń bóun jiyàn ó ló máa lọ wọ́n ní nígbà tó dẹ̀yà àwọn kò sọ bẹ́ẹ̀ fún mi báwọn pàdé ọmọkùnrin kan torí àwọn rí pé àwọn tí jọ ń ṣe táwọn jọ ń ṣe yẹn ti ń pọ̀ ju nǹkan táwọn expect lọ abẹ́rẹ́ ti máa fẹ́yìn lọ pẹ̀lú àwọn báńkà àwọn máa fẹ́yìn lọ pẹ̀lú organizer wọ́n ní àwọn bá sọ bẹ́ẹ̀ fún wọn ó náà ti ṣeun ọ̀rọ̀ tí mo sọ fún yín ẹni tó ní ọmọ gan ò tí ì mọ̀ pé òun ní ọmọ méjì lọ́wọ́ òun wọ́n ní but the funny part of it ni pé òun náà máa rí bàbá yẹn náà máa rí wọ́n ní bí mo yẹn sọ fún yín lọ wọ́n ní àwọn ṣáà rí pé àwọn lóyún táìmù táwọn fẹ́ filẹ̀ wọ́n ti sọ pé àwọn lóyún oyún kẹ̀ táwọn bá wọn oyún àwọn ń lóògùn táwọn bá ṣe tán àbíjókòó táwọn ní táwọn bá jí àwọn máa lo oògùn àwọn gbé àwọn dé máa ń calculate ní safe time náà àwọn máa ń ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n ní báwọn ṣe àwọn kọ́ ní pété náà fẹ́ sọ fún bàbá ní ìgbà tó yá àwọn bá tún pè padà yìí pé ọkọ àwọn ò wípé ó ti lọ padà wọ́n ní ẹ̀jẹ̀ kí rí wọn ò lè rí náà wọ tẹ́mi wọn máa wà níbi iṣẹ́ kìnnìkan wọ́n náà bá sọ pé àwọn máa resume padà but torí pé ọkọ àwọn ti bá alájọṣepọ̀ pé yóò mọ̀ lo kọ́ńdọ̀mù ló sọ pé kò sí wàhálà ọ̀nà àlò rọ́bà dáàbòbò nítorí wá ṣe abọ́ ọ̀nà àti sàlò rọ́bà dáàbòbò àlọ́
àdúrà bàdà gbogbo báwọn ṣe ní títí tínú àwọn fi hàn páwọn lóyún gbọ́dọ̀ mọ̀ páwọn lóyún táwọn pè ó ní òun ò lè bà lóyún olóyún o wọn náà kọ́ fẹ́ sọ fún pé oyún ẹ̀ máa ní bàbá tó wò pé má jẹ́ kí n sọ fún un àbá náà wọn ti gbọ́ ìjọ kan àwọn á pè àwọn á ní kó jọ nítorí Ọlọ́run pé ó mọ̀ kọ̀ọ̀kan àwọn òsín tó sìn káwọn jọ lájọṣepọ̀ ó ní òun ò lè bà lóyún olóyún sẹ́ ẹ̀ ó ní òun ò tí ì bà lóyún olóyún nǹkan ò tí ì dá but there is one thing about that guy ó mọ̀ pé àwọn máa ń jẹ fruit ó mọ̀ pé àwọn máa ń jẹ fruit ó ló máa ra fruit yẹn ó máa pọ̀ ó máa gbé wá fáwọn ó mọ̀ pé àwọn máa ń jẹ fruit èdè kí ló fẹ́ fáwọn àbí káwọn tó fún ní nǹkan táwọn bá ti sọ pé àwọn bá ara ró lọ́hùn táwọn ìgbà tó gbà lọ́wọ́ àwọn ó wá sọ fún àwọn pé táwọn fẹ́ ra nǹkan fún káwọn máa sọ fún òun pé torí òun náà ti ra ró lọ́hùn yẹn ń sọ òun fẹ́ gba nǹkan lọ́wọ́ àwọn òun dè máa ń fẹ́ fáwọn ní nǹkan bí kórí fruit kóra fáwọn bí kórí nǹkan kan kó ní àwọn ọmọ bẹ́yà ẹ máa láìkì slippers kẹ́kọ̀ọ́ máa wọ̀ ń lé wọn náà kọ́ máa wò pé irú ẹ̀ dáwọ̀ lọ́lọ́run dọ́mọkùnrin wọn láwọn bímọ ìgbà táwọn bímọ àwọn kan sọmọ lórúkọ bíbélì pé gbọ́n tó wà bẹ́ẹ̀ náà bíbélì pé ọkọ àwọn ò sí Nàìjíríà wọ́n mi ń gbọ́ bíbélì pé ọkọ àwọn ò sí Nàìjíríà ìyá àwọn ọmọ àwọn ṣe kí lórúkọ ẹ̀ ìgbà tó yá mọ́mì ẹ̀ wá sí ibi tó ti ń tajà yẹn mọ́mì ẹ̀ wá kí ń bẹ̀ ìgbà tó wá kí wọn mọ́mì ẹ̀ wá láti Ìbàdàn wá kí wá ní pé ohun ọmọ bàtà máa wà nílé pé wọ́n wá láti Ìbàdàn pé wọ́n fẹ́ dúpẹ́ lọ́wọ́ òun oore tó ń ṣe wọ́n lóun sọ pé mọ́mì ẹ̀ dẹ́wà nígbà tó dé tó ń lọ òun fún wọn ní nǹkan òun fún wọn lówó òun sọ pé ibo ni mọ́mì wọn lọ nísìn pé ṣé Ṣàngó ni mọ́mì ẹ̀ ń lọ báyìí náà máa sùn ó ní Ṣàngó ni wọ́n ń lọ wọ́n ní òkè o òun máa sẹ́ǹdì kan tí òun bá fẹ́ fún wọn òun á sẹ́ǹdì ẹ̀ sí wọn ó ní gbogbo àtúndà lọ́jọ́ kejì òun ní wọn ní ṣé inú díẹ̀ lẹ́jọ́ sùn ni ó ní pé bẹ́ẹ̀ ni wọ́n sọ pé àwọn máa sùn pé kò ní káwọn lọ Ṣàngó àwọn àgbà ìbàdàn sí Ìbàdàn àwùjọ kejì mo lè gbé àwọn kan tó ń bẹ fún wọn mo lọ gbé fún wọn mo ní mo ṣáà ní kẹ́ńdù kọ́ bá fọwọ́ bá o wọ́n mi lè jẹ́ pẹ́tupẹ́tupẹ́tupẹ́tupẹ́tupẹ́ wọn lọ wọn náà ti ṣeun bó mo tún ṣe nìyẹn tí mo fi lóyún ẹlẹ́ẹ̀kejì mo lóyún ẹlẹ́ẹ̀kejì fún oyún ẹlẹ́ẹ̀kejì yẹn bọ́ọ̀ yẹn wá bá mi ó lóun lòun lóyún ó ní òun lòun oyún tó wà nínú mi mo ní ìwọ ló ní oyún mo ti bá nání o tó ń tẹ́kẹ̀ ọmọ mi o ìwọ ló ní oyún ó ní ìwọ ló lóyún ṣó gbádùn ṣá ó ní báwọn ṣe bàjá nìyẹn gbà tó ń dẹ̀ bàjá ó dẹ̀ lọ kò wá sọ́dọ̀ òun mọ́ òun pè tí ó ní òun ò lè wá mọ́ ó ní òun ò lè fẹ́ kóbìnrin kan máa sọ̀rọ̀ sóhun kóbìnrin kan máa fi pé bí ayé ti hẹ́ǹdì torí pé ó ti lówó lọ́wọ́ òun ò lè nígbà tó wọ́n á rò pé òun á drive lọ bá nígbà tó wọ́n á lóyún pé ṣé ìdá tó jẹ́ lélẹ̀ irú ìdá tó jẹ́ lélẹ̀ ìgbéraga bá ẹ débi pé ó sọ̀rọ̀ fóun wọ́n sọ pé òun kàn ń bínú sọ̀rọ̀ ṣe pé nǹkan tó sọ ṣé tó kọ́ wọ́n lóní ṣé òun sọ pé wọ́n lóní fún ẹni ó sọ pé ó dá òun lójú pé òun lóyún ní tí wọ́n sọ pé òun kọ́ lóun ní òun ò ṣìnà sí bàṣáwò mọ́ òun á ní ilé ò ṣìnà sí bàṣáwò òun ò ṣìnà sí bàṣáwò òun ò lè bà lórí olóyún nàmbà òun ò ní kó bà lórí olóyún òun ò sùn bẹ̀yẹ mọ́ pé òun tẹ̀sí ìrẹ̀wò jọ òun ti fẹ́ gba ṣọ́ọ̀bù sí ìtòsí bẹ̀yẹn àṣé bí òbó yẹn ṣe ń wò ó pé tó yàtọ̀ òun bá meet up standard mi kìíní kan òun wò pé ó má wọrí òun kọ́ drive lọ ni títí tó fi bímọ àwọn òríra wọn òun kò gbọ́ mọ́tò gbàbẹ̀ yẹn mọ́ òun lọ́n tó òun náà dọ́dọ̀ ẹ̀ ó ní lẹ́yìn oṣù 6 tóun bímọ ọmọ òun ti pé 6 months so òun kàn drive gbàbẹ̀ yẹn ni wọ́n béèrè pé àbọ̀bọ̀ fọgànáìzà yìí kọ́ bọ̀bọ̀ kan ló wá bá wá ní pé pé wọ́n sí bíbá yìí wọ́n ti wà ní sáìdì ìsẹ̀kò tọ́ ìdó yẹn wọ́n á ní òkè bó ṣe lè sọ àdírẹ́sì tó wà fún un tó ló mọ̀ pé tóun bá pè kò ní dáhùn lóhùn wọ́n sọ fún òun no kàn tóun wọ́n wá sọ fún pa ó wà ní wọ́n ṣàjúwe ibi tó wà ó ní bó ṣe drive lọ síbẹ̀ nìyẹn ó ní ṣọ́ọ̀bù ló gbà ó dẹ̀ ń ta àwọn táyà gbà tóun débẹ̀ òun bá àwọn ọmọ iṣẹ́ náà bẹ̀ òun wá sọ̀kalẹ̀ òun wá lọ bá òun wá ní Razak so èmi àti ẹ wá ń jáde wípé kò tẹ̀ má ògbó pé mo bímọ ó ò pè mí ó ní òun ògbó pé bímọ ó ò gbọ́ pé mo bímọ èmi ò gbọ́ ó ò gbọ́ pé mo bímọ ok tí n bá gbọ́ kí mo fẹ́ pè yín fún torí mo ti ṣe vulcanizer ẹ̀rọ bẹ́ẹ̀ kan lè treat mi bó ṣe wù yín oyún alákọ̀ọ́kọ́ ẹlẹ́mìí kọ́ ni mo ní ẹlọ́kọ yín kan wà ní òyìnbó ọkọ yín tó wà ní òyìnbó yẹn á wá security yẹn ò ní rí èmi náà ò ní rí táàmù sùn bẹ̀ yẹn sí afẹ́fẹ́ ni mo gbà ẹ tún bímọ ẹlẹ́ẹ̀kejì ẹ sọ pé ọkùnrin kan tó wà ní òyìnbó nígbà wọn lọkọ yín fi ń wá tó fi wá fún yín lóyún torí pé tálíkà ni mí
torí pé mi ò lówó lọ́wọ́ lẹ́sẹ̀ òbí ẹ̀ lè máa fi ọwọ́ lágbá mi lójú tó bá rí bẹ́ẹ̀ àtọmọ́ mo yọ̀ǹda ẹ̀ fún yín èmi mọ̀ pé mi mo làwọn ọmọ mi ọmọ méjèèjì tó yẹ pé mi kọ́ ni mo ní wọ́n ẹ̀rí kì í sọ fẹ́ni kankan mi ní sọ fún ẹ̀dá alààyè kankan ẹ̀yin lè sọ pé wọn kì í sọ ọmọ mi mo dẹ̀ gbà pé wọn kì í sọ ọmọ mi tó bá tásìkò fùrọ̀ máa fi òye tó bá tásìkò àti sùn fùrọ̀ máa là ẹ má wọrí ó lóun bá sọ pé kò má wọrí ṣé ọkọ mo lè sú ẹ fún nǹkan tó sọ ẹ ṣá ó ló bá lọ ó bá dé ó bá ní pé ṣe lè búra wípé èmi kọ́ mo làwọn ọmọ yẹn mo bá ní mú ẹ nísìnyí wá kí n fi búra fún ẹ adéwọ̀ kọ́ ló ní ó sì máa parọ́ fún ẹ ni ó bá ní ẹni sìn àbí ló bá lọ mú kíní irin tó máa ń gbọ́ ló bá gbélé òun lọ́wọ́ ó lóun bá gbà òun bá ní sọ fún bóun ṣe máa búra ó ló wá padà lọ́wọ́ òun pé obìnrin ok ẹsìn ní mi kọ́ ni mo ní wọ́n mo gbà ó lọ́wọ́ sọ ṣùgbọ́n máa invite ẹ̀ sí wàá lórí ọ̀rọ̀ náà òun ò wá mọ́ òun náà fẹ́ plan life òun kóun náà ní family tòun ó ní bòtẹ́pọ̀ òun ní àwọn ọmọ yẹn bó ṣe fún yín ní ọdún ìkólẹ̀ kẹfì sọ àmọ́ tí ì bá ṣe mi mú làwọn ọmọ yẹn mo gbà bó tí ẹ̀ bá sọ̀rọ̀ ọlọ́dún yẹn kólẹ̀ òun ò sọ nǹkan kan àwọn ò ríra òun face life òun ti bímọ méjì ọkùnrin dà àwọn méjèèjì nígbà tó tún jí ọdún tó tẹ̀lé wá pé òun happy new year ó ní bó ṣe wọ́n happy new year báwo ní same to you o kí ló ṣẹlẹ̀ wọ́n ní o ò sọ náà mo lè mi mú làwọn mo lè mi kọ́ mo ní wọ́n o ò sọ àti ti wọnú ọdún mi o ó ní January ọdún yìí ni o olómọ yẹn ti pé ọdún kan ó ní January ọdún yìí báyìí ó tún pé òun pé òun tó fún yín lọ́dún ìkólẹ̀ and that is your last chance tó o bá fi dé sọ kó jẹ́wọ́ pé òun ò ná ọmọ yẹn tẹ́pọ̀ òun ò ná ọmọ yẹn kó lè máa ṣètò bàbá ọmọ lórí ọmọ òun ò bá máa lówó lọ́wọ́ òun sọ pé òun fẹ́ fẹ́ yín mo mọ̀ pé lówó lọ́wọ́ jù mí lọ èèyàn ńlá ni yín bẹ́ẹ̀ ṣe máa ń fìfẹ́ tán èèyàn nìyẹn ẹ ti tàn mí sínú agbami ìfẹ́ yín ojoojúmọ́ ni mo fi ń wo fídíò yín ojoojúmọ́ mo fi ń wo fọ́tò yín orí TikTok mo ń tẹ̀lé yín torí tí mo fi lọ open TikTok ọ̀sán lóru mo fi ń wò yín mo dé ń tiraka kébì náà lè jẹ́ èèyàn débi pé èmi àti yájọ jókòó sí róò kan náà àmọ́ tọ́dún ìbá fi lè parí tẹ̀ sọ tẹ̀ jẹ́ kí àwọn ọmọ mi kọ́ wà ń ta kí n má mọ̀ mi ní mo fẹ́ claim ọmọ lọ́wọ́ yín àmọ́ kí n mọ̀ pé mi ni mo làwọn ọmọ yìí bó ṣe tọrọ kọ́bọ̀ èmi náà máa múlẹ̀ fún wọn bàbá ọmọ èmi ni mo ní àwọn ọmọ mi káwọn ọmọ mi gbé orúkọ mi àmọ́ tẹ bá kọ̀ tẹ́ bá sọ lọ́dún yìí àtàyè wọn o àtàyè àwọn ọmọ yẹn o òun ò ní béèrè nǹkan kan lọ́wọ́ yín mọ́ ẹ̀sìn náà ń kọ́ lóhùn ní òun dẹ̀ máa gbọ́kàn kúrò ń bẹ̀ kẹ́yìn náà dẹ̀ máa gbọ́ kẹ́ máa wá òun kẹ́dẹ̀ máa pè òun ní bó ṣe kọ́ ọ̀tẹ̀ ni òun náà ti ṣe òun kí ni kí n ṣe kí n sọ fún pé òun ló ní àwọn ọmọ kí n gbà láti fẹ́ ẹ̀ àbí kí n kàn sọ fún kó máa tọ́jú àwọn ọmọ yẹn ni ó ní kò yé wọn ó ní kẹjọ kẹ gbà wọn nímọ̀ràn àwọn comment section ẹ má bú wọn o ẹ má bú wọn o ẹ má bú wọn o ó ní mọ ojoojúmọ́ báyìí láwọn fi rántí oko bọ̀bọ̀ yìí ó ní àtìgbà yẹn báyìí gbà wọn táwọn àrí tó ń dán àwọn wọn sì dán wọn ó ní bọ̀bọ̀ yìí náà mọ̀ pé àwọn mọ̀ sí òun náà mọ̀ pé bọ̀bọ̀ yìí nífẹ̀ẹ́ àwọn o àwọn mọ̀ pé bọ̀bọ̀ yìí nífẹ̀ẹ́ àwọn torí táwọn lọ sí ọ́fíìsì ẹ̀ táwọn lọ bá tó ti gba ṣọ́ọ̀bù sí tẹ̀dù táwọn lọ síbẹ̀ táwọn lọ bá wọ́n ní fóònù tó wà lọ́wọ́ ẹ̀ picture àwọn ló fi ṣe screen saver picture àwọn wọ́n ní but àwọn ò mọ̀ báwọn ṣe fẹ́ sọ fún kẹ́ gbà wọn nímọ̀ràn ẹjọ́. Thank you for watching this wonderful story. ẹ ṣé I love you all. àjẹkù ọdún akóyèdú happy Children's Day ẹ̀mí wá ṣe púpọ̀ ẹ̀ láyé àmì àṣẹ Eid Mubarak fún gbẹ̀yìn Muslim ẹ ṣé.